The sun will rise, the moon will show. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ibayi Olabi Horere. Aye be Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ibayi Olabi Horere. Aye be Okoto. Amanda carry me gone yo. Ó embarrass me gone. Kò sí nǹkan tí ó sọ sí mi tán ní kí n lọ wáṣẹ́ ó ń pè mí low life ní ṣá kí mi lọ wáṣẹ́ ṣe pé owó tí mò ń ná lórí gift pé kí n lọ ná lórí ara mi. Ojú tì mí o. Jẹ́jọ́ ló kúkú wà létí ẹ̀ tó fi wá lọ́lé. Kò fi lẹ́tà pè ẹ́. Òun ṣó fi lẹ́tà pè ẹ́ ni. O ò ṣe ń sọ̀rọ̀ fún. Wọ́n na true now. Òótọ́ ló sọ. Kí lóòótọ́ tó sọ so bó ṣe bú mi yẹn ló dáa. Ló bí dáhùn kò kí ń ṣe yẹn. But ìwọ náà wò ó. Ṣé bá ṣe fẹ́ continue láti máa live life wà lélẹ̀ ni? You can't continue living life like this now. O dẹ̀ ń sọ̀rọ̀ bíi pé mo kàn jókòó tẹ́tẹ́rẹ́. Ṣé mo kàn jókòó tẹ́tẹ́rẹ́ ni? Ìwọ náà jáde síta kó wáṣẹ́ lọ kó mọ bó ṣe rí. Look, maybe you've been looking in the wrong directions. Why not try something else? So not the time to man cash out in school with your barbing skills. Why not try exploring that side again? Came in on my bab. Look, it's like you've forgotten how gifted you were then. You were really good at this. You may go on to decide pé we'll go fraud, we'll scam you, and I need to focus on my media business. And thanks to Esther, I'm in camera. Because what's in row, we are wow, we need to start making a meaning out of our lives. So you are deep gone. Where is all this coming from? Okay, where is all this coming from? Oh, the time tí Amanda bá sọ di igi ebu, kò tó mọ where it should come from. You know, by so straight facts, real life matter. God. Behold the new Somi. Guy. Anyway, you can lọ wá nǹkan jẹ àbí wá lo emergency. And you ban get him now. Kí ló fẹ́ jẹ? I'll give me anything now. Kí ló fẹ́ get? Mi ò tí mo fẹ́ get wá so ma jẹ spark. So àwọn tó máa ní crayfish. Ilé tó bá rí nǹkan tó bá rí tó máa get. Okay. What about for you got to? O máa jẹ spark pẹ̀lú yogurt. No, ṣé o máa da. Àwọn kan máa ń jẹ bẹ́ẹ̀ o. For real. Ní Brazil, wọ́n gbọ́ ẹ máa ń jẹ bẹ́ẹ̀. Brazil. I will tell you. Okay. Delicacy ni now. We'll not be Spark there. parfait. No be Brazil they go now. Okay, spaghetti. Spaghetti. Yeah, okay. That's yogurt. Yeah. Sure. Not Alright. Spark or parfait. Just spag. No parfait. Alright. The new Somi. Guys, think about your life. Football. Okoto. Somi. Ọ̀rọ̀ tó bá mi sọ ní àná yẹn. Ọ̀rọ̀ yẹn wọlé gan-an. Ó deep gan. Of course, that's deep. I would lay. Nah, mo buy son now. No, I guess they tell you all these things so that we have focus on things to go focus on. You understand? That's why I'm here anyway. Wọ́n dé nìyẹn. Èmi fẹ́ sáré dé
barbing salon tó wà ní junction yẹn jàre. Okey money. Hey, owó ẹ ti dé o, ìbẹ̀rù sí ń gẹrun sí. Èmi máa ń wáṣẹ́ lọ síbẹ̀ ni. Wọ́n sọ pé wọ́n wá new staff ni. Wọ́n sọ bẹ́ẹ̀ kọ̀ọ̀kan èmi fẹ́ lọ try luck mi ni. That's good. I like that spirit. I'm proud of you, son. Wo ọ̀rẹ́, èmi ti ń lọ nìyẹn jàre. Best of luck. Wish me luck. Best of luck. All right now. Take care. And rántí ọmọ tí wọ́n jẹ́ o. Rántí ọmọ tí wọ́n jẹ́ o. Ó bá jẹ́ o. Make sure you kill it. Make sure you kill it. I don't misbehave. Don't do what I would. I go talk down. Don't be big now. Anyway, Sha, do well. Okay, money. Sister Kemisola, ẹ kú jókòó. Báwo ni? Yeah, I'm good. Thank you very much. Jọ̀nà, báwo lo ṣe mọ orúkọ mi? Sister Kemisola, ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí. Tẹ́yin ò bá tiẹ̀ mú àwa mọ̀ yín dáadáa. I know you very well. Yes. Ẹ má bínú, let me just take 2 minutes out of your time. Mo ní gift kékeré kan fún yín láti fi appreciate beauty yín. You know, I told you the other time how much I loved the way you look. So, you know, I really appreciate your beauty. It's very beautiful. I went through a lot concept, but, you know, just to appreciate your beauty. So, when emotionally came present for you. Oh, Doyin. Yeah. Oh, mommy. Ó wá lọ ra gift fún mi láti appreciate beauty. No, Sister Kemisola, ẹ mọ̀ pé mo ti sọ tẹ́lẹ̀, mo ní èmi mọ̀ yín dáadáa. I know you well. I know you very, very well. Anyway, yeah. Mo ti appreciate good thought tó ní tó fẹ́ ra gift for me and all that. Mo appreciate it. But mi ò rò bóyá, you know, èmi àti ẹ. Anyway, take a look at yourself and take a look at me. No worry, láti irun orí ẹ títí dé ìkànnì ẹsẹ̀. Ìwọ náà wo irun orí ẹ. Ní ìrántí last time tó ti gbórí ẹ lọ sílé bàbá kó lọ trim àbí kó get punk kó tiẹ̀ get style kó look like normal human being. Orí bóyá ṣe irun sórí gbogbo ẹ̀ kọ́ rí èrè mú ẹ lórí. Ó tún wọ shirt, ó tún button shirt dé òkè láì dé tie. Tún wo bó ṣe wọ ṣòkòtò. Ṣóun wá ṣe báǹkì ni kí ni shoes yìí ó tún wá kìtẹ̀ ní cheap wrapping sheet tó tiẹ̀ fi wrap gift fún mi bí ìrántí last time tó yàn fi ro nylon báyìí fi wrap gift fún mi bóyá ìgbà tí mo ti wà ní bóyá primary school àbí nursery school gan just take a look at yourself one more time. If you were in my shoes, would you date you? Ṣe lómi. Ṣé ó tutù ṣá? Ó tutù dáadáa. Ẹ fún mi table water kan. Okay. Bottle kan. Ó tutù dáadáa. Ó tutù dáadáa. Starboy! Ilé fún. Ẹ pẹ̀lẹ́ o, ẹ ṣé o. Àwa kú ẹ̀jẹ̀ gan. Àwọn tó ti àwọn lọ. Àwa kú ẹ̀jẹ̀. Ẹ ṣé. Ìwọ wo Instagram. Àwa iná ni. Bàbá ìdíyọ. Ẹ ṣé. Orí ìwà yìí. O máa ń yáwó, o máa ń yá dátà fi wo kíní ẹ lórí kíní. Ó lè tó bẹ́ẹ̀, ẹ ṣé gan. Nígbà fi ṣe tí. Ọlọ́run ọmọ ìyá mi máa ń Ẹ ṣe sùúrù náà wá fún yín lówó. ìyàwó tó ṣì Ọkọ ilé ẹ̀dá olóko lè kúrò wájú sọ́kò. Ọ̀dọ̀ yín náà láti wá ní ajá kẹrẹ bàbá wálé. Ẹ ní sùúrù. Ìyàwó ọmọ mi. Ẹ ṣé, wà á fi ṣe tí. Ọlọ́run mo ti yó. Wà á fi ṣe tí. Àwọn ìyá mi máa
àwọn máa fẹ́ mi lówó. Ó yẹ ní sùúrù èmi náà ṣe nọ́mà máa ṣe nọ́mà. Ẹni sùúrù ẹ mú díẹ̀ wà bẹ́ẹ̀ kí mi náà lè fi kúrò. Nínú èwo ẹ má ṣe ọmọ ayé ní gbogbo wa o ẹ fún mi díẹ̀ bẹ́ẹ̀ kí n fi gbéra mi tí a bá yé. ẹni sùúrù kẹ́ẹ̀dẹ́ ni ẹlẹ́ni lóhùn náà ẹ kẹ́lẹ́ tètè kúrò wájú ṣọ́ọ̀bù tèmi ni. iṣẹ́ ẹ̀ ló dẹ̀ bá di o. Àwọn wèrè ló kó àdúgbò yín yìí o àǹtí. Àwọn wèrè ni o tíyàn bá ń tọrọ ọmọ báyìí kó máa tọrọ ètò dáa lọ́dọ̀ Ọlọ́run. my sister. ọ̀nkú ẹ̀ tí ì fẹ́ mi lówó. Kí mo fẹ́ ṣe báyìí? Sister Kẹ́misọ́lá mi ti mọ̀ pé gbogbo kinní matter that much o kẹ́ẹ̀dẹ̀ máa wo ẹ̀wò ṣẹ́ẹ̀tì torí pé ó ní brown mo ṣe wọ brown shoe pẹ̀lú ẹ̀ o ẹ̀mú tẹ̀rẹ̀ pé mo fẹ́ combine ẹ̀ ni but I actually appreciate your thoughtfulness. Thank you for speaking out your mind. Wo. I can do better. Ó dá pé ìwọ ọmọkùnrin ò lọ́rọ̀ gbọ́ àbí. Sister Kẹ́misọ́lá ẹ ti ẹ̀ dúró gba gift yín náà. Brother Habakkuk. Ẹ má rẹ́rìn sí mi brother. Kí lélẹ́yìí tẹ́ ń ṣe yìí? Ẹ kò rí bẹ́ẹ̀ ṣe rò ó brother. Ta lélẹ́yìí tẹ́ ń bá jókòó yìí kí ni mò ń rò kí lẹ̀ ń sọ? Sister Kẹ́misọ́lá ni. Ìgbà yẹn wá ń kọ́. Sójú ọmọ fellowship wa ni. Rárá. Àbí ṣé yẹn jọ onígbàgbọ́? Ẹ wo bó ṣe múra, ẹ wo bẹ́ẹ̀ ni yẹn ṣe rí. Irú èèyàn wo lẹ̀ ń bá jókòó yìí? Àṣepọ̀ wo ló wà láàárín òkùnkùn àti ìmọ́lẹ̀ torí Ọlọ́run brother Mathew? Ẹdun táwọn èèyàn bá tiẹ̀ wá ń lọ báyìí sí àwọn tó máa ń rí yín tẹ́ àjọ máa ń ṣe evangelism tí wọ́n bá rí yín pẹ̀lú irú ẹni báyìí kí lẹ rò pé máa rò torí Ọlọ́run. Irú àwọn èèyàn báyìí wọn dédé jókòó pẹ̀lú wọn ẹ wá ń bá wọn jókòó ẹ wá ń rẹ́rìn ṣe fẹ́ rú ẹni yìí ni. Irú nǹkan báyìí ò gbọdọ̀ pa yín pọ̀ pẹ̀lú irú ẹni àfi tó bá jẹ́ wípé Ọlọ́run dìídì rán yín wípé àwòkè o ọmọ mi Mathew o mo rán ẹ lọ bẹ́ẹ̀ ni báyìí o ẹ mọ bọ́lọ́run ṣe rán wòlíì òsíà sí Sister Goma aṣẹ́wó kó tó di pé wọ́n ṣẹ̀ wá fẹ́ra tán jẹ́ irú ìyẹn nìkan ló lè ṣẹlẹ̀. Mo dábàá kúkẹ́ jẹ́ kí n land tẹ́lẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn Ọlọ́run ló rán mi sí wọn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Ọlọ́run rán yín sí. I heard it myself. Sister Kẹ́misọ́lá. Wow. Ọlọ́run rán yín sí wọn wípé kẹ́ glory to God. Irú kan tí mo sọ rèé. Wow. Iṣẹ́ ńlá lélẹ́yìí o. This is a lot of work. Yes. Evangelism tó lágbára ni. Àmọ́ tẹ́ bá máa wá ṣerú eléyìí ikú wá ń ṣe ọ̀nà eléyìí lẹ máa gbà á. Ẹ fẹ́ máa fi ọ̀nà ara ẹ fẹ́ fi ṣiṣẹ́ ẹ̀mí. Kò possible. That is evangelism by power. Kò yé yín? Agbára la fi ń ṣiṣẹ́ ẹ̀mí. Ohun ẹ̀mí la fi ń jẹ́ gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí. Wọ́n ti wà nílé yìí. A máa lọ ní ìlànà ti Ọlọ́run. Kò yé yín? Máa sọ fún yín gbogbo ìgbà. There is no evangelism without what? Without prayer. Yes. It has to be backed up with prayer. Ṣé rí ní tẹ́ wá sọ yìí? Wọ́n ti gbé nta àmọ́ jẹ́ dé nìyẹn. Glory to God. Hallelujah. Glory to God. Hallelujah. A máa lọ nú ìrìn àjò àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ mẹ́ta. Mo ti ẹ̀ ready. Yes, ready? Yes, sir. Glory to God. This work is done. Yes, sir. Iṣẹ́ ti ṣe. Amen. Amen. Wonderful. Amen. I love that. Ẹgbà. Glory to God. Glory to God. Ẹ tọ́jú ilé ìsibí kan. Ẹ tọ́jú ilé ìsibí kan. Ẹ ṣé gan-an, sir. Brother Mathew, ẹ já lọ. Mo ṣáà ń wò ó bẹ́ẹ̀ náà pé Brother Mathew, ẹ ń sá eré àṣé ìtara lẹ fi lọ ṣiṣẹ́ Ọlọ́run. That's wonderful. Wonderful. Yes, sir. Wonderful. Brother Mathew. That's good. Okoto, Okoto. Mr. Okey, right? Yes, sir. Congratulations. You're hired, bro. What? Are you serious? Yeah. Thank you, sir. Thank you, sir. Ẹ ṣé gan ni, sir. Mo dúpẹ́, ẹ ṣé gan ni. Sorry, actually, I plan to employ new barbers for now. But by tomorrow, last iṣẹ́ tó ṣe yẹn, wow, mo really were impressed. Bí iná parọ́ fún ẹ. I'm grateful, sir. Wà á rí pé ó take me time díẹ̀ kí tó wọlé gan. Mo need àti pé ẹni tó ní bíbá gangan, ọ̀gá wa gangan. But anyways, you are hired. Thank you, Congrats. sir. Thank you so much, sir. So, ó jẹ́ lé wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ọ̀la. Ìyẹn ò ṣe problem. Dání kí n bẹ̀rẹ̀ iṣẹ́ gan sí mo bá. No, ọ̀la. Okay, ẹ ṣé gan, sir. All right. Thank you, sir. Go take care. Thank you, sir. Yeah. Welcome.
Hello? Kíni? Amanda now. Kíni? Oh, ní believe nǹkan tó ṣẹlẹ̀ ńsìn. Believe what? I just got a job. Are you serious? Yes, I'm serious. Okay, congratulations. In a barbing salon. But ìgbà tí mo ti wáṣẹ́ tí mi ò rí ńkọ́, mo ṣáà máa try nǹkan, mo dẹ̀ ní kí n wo skill tí mo kọ́ university. Bóyá ó máa já nǹkan. Oh, it's a nice choice, so I'm happy for you. Thank you. Oh, I have to go now, Mathew. Amanda. Anyway, I'm excited. Amanda, kí ló ṣe? Are you not supposed to be studying for the test we have? I'm not in the mood to study at all. By the way, mo ti ẹ ti kàwé lánàá. Ẹ fi kó. Ó dá o. Kí ló ṣe o? That is, I'm confused. What's confusing you? Ṣé yàn okay? Ó ṣe wà confused nípa yẹn. Mo bó ti decide láti lọ pẹ̀lú ṣé yìí. Okay, it's okay still in the picture. Okay. Boy yẹn tó rọ̀fin that looks unkept tí ò lówó lọ́wọ́ bó ṣe dàgbà tó yẹ kó lè tọ́jú ara rẹ̀ kó ti tọ́jú ìwọ. Ti ríṣẹ́. Okay. But kò ń ṣe pé owó tó ń gbà yẹn náà máa ṣe anything, but at least it's something. Amanda, I don't understand. Ṣé Okey ṣògùn sí ẹni? Àbí ẹ ti múlẹ̀? Because I don't understand this your blind loyalty to Okey when Sheyi is there, the perfect choice. Exactly, that's the point. I don't want the perfect man. I want somebody that loves me and somebody that I love, you know, reciprocated love, not that one-sided one. I don't know. Okay, now, so what's confusing you when you clearly made a choice? Ẹ̀yin ọmọ ìjọ ò lẹ tó fẹ́ gbọ́n ná wo bẹ ṣe nu ṣọ́ọ̀fù mi jákujàku ṣé kíní yìí bí ta máa ń fi sí ni. sáàkì ni mọ́mì. sáàkì ni oníranù dátúnú bí kíní ṣe fún mi jàre ṣáàkì ọ̀hún dà ibo ló ṣe lókiri gba mẹ́rẹ̀ẹ́sẹ̀ gbò lọ. ẹ kọ̀rọ̀ ajé ń bí o. wọ́n ti ṣe pé ṣé ìyá wa. Yes, alájà ẹ kọ̀rọ̀ ajé ṣáájé wa àwọn ọmọ mi kọ́ àlàáfíà. kí lẹ fẹ́ bọ́ ara lẹ́yìn. mo máa ní ìdàǹkárá quality Ankara ni mo fẹ́. The right shop lẹ́wà. a fẹ́ wedding bẹ̀ tó máa sọ mi wá láìka aṣọ yẹn wọ́n á fẹ́ aṣọ tó máa jáde tí wọ́n á máa pè é. The right place lẹ́wà irú kọ́lọ̀ wo lẹ fẹ́. Green colour. Colour green ẹ kọ́kọ́ wo eléyìí náà. mi ò fẹ́ lè. ẹ láìkele. mi ò láìkele. ẹ máa bọ̀ ọjà kún ṣọ́ọ̀bù wa. ó yá iye eléyìí kò fi hàn wọ́n. rọ̀bọ̀ rẹ̀ bí ọwọ́ ẹ̀ kókó dà sílẹ̀ kí tó fẹ́ ìkùlé ọwọ́ gba ẹ létí. ẹ wò bó ṣe wà yẹn Amsterdam láti import ẹ. mi ò láìkele dáadáa. ó yẹ kẹ́ ẹ máa rú àkàrà tí mo fẹ́. mo fẹ́ àkàrà tó quality tó yẹ pé mo tẹ̀ lérí lára èèyàn. mi ò ń fẹ́ kémi àtẹ̀yàn jọ wà ń kó. ẹ̀yin ò rí Polandis ní kọlà wá ń tàn bí ni. ẹ jẹ́ tún wọ another one. wo mú yẹn fún wọn kọ́ wò. òwúrọ̀ lọ́jà ìfẹ́lẹ́ hàn wọ́n ó yá. Sherry touch of green náà bó ṣe rí. èló wà ní bọ́ńdù lélẹ̀. well customer ni ẹ yẹ kí n fún yín bọ́ńdù eléyìí fún 36,000. lájà ó ti wá le tó báyẹn. wàláì tàláì 500 naira la fi ta. Nàìjíríà ò tí ì le tó yìí o ẹsẹ̀ wá gbówó lé. ẹyẹ láyé kò sépo kò sómi. ṣé kí n sọ 11,000. rárá bá mi gbé kínní.
láti 36,000 11,000 ẹ bá má sanwó rárá ni. kò tẹ́lẹ̀ ajé kò gbà ní o. ó yá kẹ́ sanwó rárá ajé kò gbà ní. ó lè ṣí ó lè akẹ́ràn bérò láàárọ̀ kùtùkùtù ọlọ́run ló mọ lọ́múgbálẹ̀ wá kọ́ àmúrú ẹsẹ̀ tó fi wọ ṣọ́ọ̀bù láàárọ̀ jàre. láti 36,000 ẹ gbà mí kẹ́ ó dẹ̀ ná sí rẹ̀ mù. wá ń bí wèrè a ṣe mistake ni ó mọ mistake tá a ṣe bó ṣe pé 11,000 yẹn àbá ní kó mówó wá ṣé o mọ̀ pé olórí burúkú ara ẹ̀ ó yìí tún máa ń ná. alájà wa pariwo lé lórí. àwa kàn pariwo lé lórí ẹ kàn pariwo lé lórí. ó ti tó má gbàdé sẹ́yìn ẹsẹ̀ mímọ́ o wèrè gbà kó fi kíní síbi tó yẹ kó fi sí. àwọn akẹ́ràn bérò láàárọ̀ olórí burúkú ọmọ ṣáàkì yìí dà ṣáàkì ọ̀dọ́ kan ó tún ti wákùnrin lọ nìyẹn wọ́n bá dé aṣọ pélé alámàlà lòun ti ń bọ̀. Okoto, Okoto. Smallz báwo ni? Ó ti rẹ̀ mí. Kí ló fara ṣe? Ọ̀rẹ́ mi jẹ́ gist yẹn. Tí mo ṣe ń bọ̀ campus, bá wá pé kí n yàrá drinks, tó bá rí báwọn èrò ṣe bò mí. Mi ò mọ ibi tó ti wá. Nues, oh, I like your work. Nues, I follow you on Instagram. Nues, your videos are hilarious. Mo sọ pé kí ló dé má fà mí láṣọ ya. Èrò yìí ti pọ̀ jù. But I felt really good because ìyẹn túmọ̀ sí pé àwọn èèyàn ti recognize me for my work nìyẹn o. Mo ti di celeb ọ̀rẹ́ mi. Ṣé mi lè trust ẹ? Ṣé kò ṣe kó tún ti fi iyọ̀ sí cause ẹnu ẹ asọ́dún ti ta tiẹ̀ mo mọ̀ ẹ́ o. Tó bá fi iyọ̀ sí náà. Ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ ọ̀rẹ́ mi? Ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ lẹ́yìn tí mo fẹ́ fi iyọ̀ sí? Ó ṣókí o àmọ́ kọ́kọ́rọ́ kan tó gbẹ̀yìn ajá jẹ́ náà ni. Ṣé orí celebrity life whole ties lọ́rùn báyìí ó wà freaking expensive. Àmọ́ Ọlọ́run á pèsè owó tàbí máa leave ẹ̀ ṣá. Torí ṣorí bá ṣe ń kí mi yẹn bí bàbá kẹ́kẹ́ ṣàìṣèdè nìyẹn sọ pé anything for the boys ó dẹ̀ mọ̀ ẹni tó bá ń ṣe celeb wọn náà gbọ́dọ̀ gbé nǹkan jáde mo ṣàkó ìwọ̀nba owó tó wà lápò mi pé kí n fún wọn díẹ̀ ń bẹ̀. Afúnimáwo bẹ̀. A celeb bí kan tí ẹ ṣe já gbogbo owó yẹn gbà lọ́wọ́ mi nìyẹn gbogbo last card mi agbára káká ni mo fi lọ 100 naira gbà lọ́wọ́ wọn tí mo fi gbé ọ̀kadà dé school. Tí òun ṣeré ni agbára káká ló fi 100 naira gbà so ìgbà tó wá fi agbára káká yẹn tó fi 100 naira yẹn gbà how do you intend getting home? Mo máa fò ni àbí kí n crawl. Mi mọ̀. Irú question wo ló máa ń béèrè wá fún mi lówó náà of course wọ́n ló máa yá mi lówó. No ó gbúdọ̀ fò ni cause tó bá ní ìyẹ́ lápá tẹ́lẹ̀ tètè lọ gún ìyẹ́ sápá ń sìn kó fi fò. Celebrity. Kí ló máa ń ṣe àlọ́ òfin wúlò gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹ kí ẹ ṣe máa bẹ̀ ẹ́ àṣírí bíbò ni omi láṣìírí kí n bọ̀ ẹ́ láṣìírí lọ́rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àkànlè máa pera wa lọ́rẹ̀ lásán tàbí kí n máa pè ẹ́ lọ́rẹ̀ mi ó gbọ́dọ̀ fowó ṣe ọ̀rẹ́ mi. Ilẹ̀kùn ẹ kòró gbà rí àfi múwá. Ó ti dáadáa ni kòró gbà tó o bá ti with force aró gbà. So o lè sọ pé o fẹ́ ya owó lọ́wọ́ mi. News mi bá wá dé ní kí n ya ẹ o but it's not good for my brand. Even though kí ni ó máa yá mi ni wàá bò mí láṣìírí
nítorí ò ní choice èmi gan ò ní choice bí mo ṣe wà ṣó fẹ́ kí n fẹsẹ̀ rìn lọ lé ni ò ní choice jàre. àkúkú mẹyẹ tó ṣu ẹ àdè ṣẹ̀ṣẹ̀ máa ṣe fún ẹ a tún máa ṣe fún ẹ náà ni. aláàyè ẹ nìyẹn. mo ti ẹ̀ gbàgbé kí n sọ fún ẹ wo another club wọ́n ti sign me as their new DJ. Hey, I'm so happy. Although it took a while to convince them, but Lexi will help me out. Wo tó bá mo bínú mi ṣe dùn. ẹ pẹ̀lẹ́ kú oríire torí kíni àti màmá club paru-paru tẹ̀ ń lọ náà tẹ́lẹ̀ so ẹ kú oríire náà bẹ́ẹ̀ kalẹ̀ o àbí kí ló yẹ kí n sọ. News. Did you even ask me where? Kíni ibo ló fẹ́ jẹ́ bẹ́ẹ̀ wo náà ló fẹ́ jẹ́ tẹ́lẹ̀ ó dà wí ẹ̀. Club Cascade. Club Cascade irọ́ ni same Club Cascade tó wà ní Esmo ọ̀rẹ́ mi gbà síbẹ̀. Kọ́wọ́ sí lọ́jọ́ ta lọ́rẹ́ o ta ló lọ́ọ́ rí oṣù ọ̀rẹ́ alátẹnujẹ. Ó ti jẹ lọ o jọjá àjọlọ lálẹ́ jọ ó mọ̀ pé sẹ̀lẹ̀ máa pọ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ ní láti mi ti sẹ̀lẹ̀ bó mọ brand inú ìsìn náà ẹrú àwọn kan bẹ́ẹ̀ ló good for my brand. Jọ torí Ọlọ́run news please don't even start and don't even go there it's too early for that. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ play bẹ́ẹ̀ lónìí o ti sọ pé kí n máa mọ̀ rẹ̀ dání it's too early to go with a friend. Mo dẹ̀ mọ̀ ẹ́ wọ́n ṣe pé òun torí Ọlọ́run lọ síbẹ̀ yẹn torí pé o fẹ́ lọ ṣe content o fẹ́ lọ snap pẹ̀lú àwọn èèyàn o fẹ́ lọ pop nose nǹkan tí ó kàn ẹ́ ló fẹ́ lọ ṣe mi ò mú ẹ lọ má kó bọ́rọ̀ ajé mi jọ torí Ọlọ́run. first year yẹn gan ló fi dáa torí tó bá mìíràn àwa ẹ̀dá ni a máa lè bu iyì kún ẹ. O ṣe Iyọlá díyẹ mú jọ torí Ọlọ́run má kó bá mi má bu iyì kún mi. Mira. Guy. Ọmọ o ní believe ṣá. Mo wáṣẹ́ lọ lónìí. Mo ṣe interview lónìí. Mo dẹ̀ ríṣẹ́ lónìí. Just like that. I dey tell you. Congratulobia. Bad guy. Bro. Ọmọ, he shock me o. No, see. I appreciate you take the first step. You understand? We should move first step here. Spirit you like. Bro. Wọ́n tẹ̀ níwọ̀n wáyọ̀ ní barbing salon yẹn but torí tèmi wọ́n máa make exception. Wow. I'm telling you, I'm dey tell you. Today good o, ní ìdá o. Pàdé mi. Kọ́kọ́ gba ilé yìí náà. We dey celebrate. Hey, okay, money. Is plenty. Hey, okay, money. Dáyé lọ sẹ́. Ó ti wà lọ́wọ́ ẹ̀ o. Hey, pàdé mi. So you just go there, ó dẹ̀ fún yín ṣe straight up. Inú mi ń dùn gan ni o. Nítorí mi ti ń wá nǹkan tí mo máa jẹ látàárọ̀. Ebi gan ti ń pa mo yẹn ń ṣe interview yẹn. Ó máa rò jẹ fún mi o. Okay. Ìwọ náà. Ó ló jẹ fún mi. Jẹ́ ó rọ̀nà. Okay, mọ. Mọ níbo ti ra títì. Mọ kí ló máa wọ́n. Kò wọ́n náà wọ́n jọ. Bro. Okay, money. Okay, money. Gbà. I see say you dey feel my DJ. And ìgbà tí mo fẹ́ mú àǹgbà ẹ̀ you no wan accept her. The fact that she be female DJ yẹn túmọ̀ sí pé kó má lè deliver now. I'm a businessman. Mo dẹ̀ ń ṣọmọdé nu game yìí náà. Tí mo ṣe wà lọ mọ ẹni tí mo mọ̀ tẹ́lẹ̀ kó wá jẹ́ DJ mi. Mo ò tí gbọ́ tẹ́lẹ̀ ń ta náà. So lè blame tó gbọ́jọ. Bọ̀ ṣé Lexi fún yín ló forí? Well, fún yín ló forí náà. Mo filẹ̀. Ó gbìyànjú. Even the fact that ó jẹ́ pé ojóbìnrin gan sef. Ó mọ àwọn èèyàn gan ṣe ń wọlé gbà. Obìnrin wà ní club. Yeah, that's true. Your last one that's another business. Yeah, strategy. Strategy man. Yeah. Mo filẹ̀. Ó ń try. Ọmọ mi dà, ọmọ tó dùn. Ṣé ẹ̀rọ àwọn guys ẹ̀ lọ́wọ́ wọ́n enjoy it. They wanna see me go
táyà mọ́tò. Kí ni ebo ni? Ṣé o rí pé Débọ́lá ti sún? Kí n bá náà wá ń kọ́. So di wa lọ́wọ́ nǹkan tá a fẹ́ ṣe ni. Irú bàbá wo gan-an ni wọ́n yìí náà? Ṣé ọ̀nà wo ló ń gbà wáyà yìí? Kí ni màá ṣe é kí wọ́n náà ráyè? Dèmọ́lá. Sá. Kí ló ṣe ń da ètò tí ó sùn? Dájú mi mò ń kàwé ni. Ò ń kàwé lóru? Bẹ́ẹ̀ni. Lóru ọ̀kẹ́jọ? Irú ìwé òfòwò ló ń ká ẹ̀? Táìmù tí mo lè kàwé nìyí, gbogbo ọ̀sán gbogbo èèyàn máa pariwo. Ìgbà tí gbogbo ẹ̀ dáyé ni mo lè kàwé dáadáa. Tó bá bọ́ sínú pálọ̀ títí lọ́sàn-án, ta ló fẹ́ bá ọ tí ó fẹ́ di ọ lọ́wọ́ nínú ilé yín? Ṣé ò ní lọ sùkúl lọ́la ni? Ọ̀la ń Sátidé. Ọ̀la ń Sátidé. Ìgbà yẹn náà wà ń kọ́. Ìgbà tó jọ́la Sátidé ńkọ́. Nígbà tó jọ́la ní Sátidé ńkọ́. Pa ìwé kó pa ìwé dé kó lọ sùn. Máa kọ sínú báàgì kan pápọ̀ kókó níbì kan. Mo fẹ́ dé báàgì mi dáadáa. Dé báàgì mi dáadáa. Sùn kó sùn. Sùn. Ó dàárọ̀. Ta ló ránṣẹ́ kó máa kí o? Sùn ni mo ní kó sí. Ní kó sùn ni ó dàárọ̀. Ìsí mọ́dù. Dẹ́kun fi lẹ̀ mí ní ìsí mọ́dù. Wọ́n máa sọ pé ó sí mọ́dù. Ó lọ́mọ ti sùn. Ọmọ ti sùn nísìn. Mo tó sọ pé ó ti sí mọ́dù. Ìsí mọ́dù. Ìwé fún bàbá Démọ́lá o. Ìsí mọ́dù. Ìjọba sí mọ́dù fira sí mọ́dù. Bó bàbá Démọ́lá kò sí bó ṣe lè ṣe o. Mo ò sí mọ́dù ni wọn sì sí mọ́dù nu. Ṣé tipátipá ló máa fi gbéyàn wọnú mọ́dù ni? Ó sí mọ́dù. Sí. Èmi ò nífẹ̀ẹ́ sí nǹkan tó ń ṣe yìí o. Mi ò ní kẹsì ta ló fẹ́ kí n lọ bá mi sí ibẹ̀. Kí n tèmi dákun sẹ́yìn mi jọ. Akémi. Aláǹtẹ̀rẹ̀ o. Aláǹtẹ̀rẹ̀ o. The sun will rise, the moon will show. It doesn't matter what I see. I will rise and chase my dream. At the end is victory. That's why I say one day the story will change. Good things will come your way. Ibayi Olabi Horere. Ajirebi Okoto. One day the story will change. Oh, good things will come your way. Ibayi Olabi Horere. Ajirebi Okoto. Collection man la perfume to find con. Or perfume oil yin. It's alright. Come on, mama, it's just water. Don't cramming. Oh, ebi ń pa èmi gan bí mo ṣe wà yìí. Mo lè ti check kitchen yẹn kò sí nǹkan kan ńbẹ̀. Mama, do you fẹ́ ṣe báyìí? Ìwọ kò jókòó kò ń kàwé ntí ẹ, ebi ò pa ẹ́ àbí?
Má sọ̀rọ̀ yín lọ. Ìwé yìí ó wà lọ́kàn mi. Bọ̀ fún kí n mú màrún kankan nísìn. Bóyá kí n dẹ̀ pé ọmọ Kẹ́misọ́lá tó máa fẹ́ ṣe gọ̀ǹbọ̀dì yẹn kó bá wa rí oúnjẹ bọ̀, àbí? Sure. You know they're nice o. Jẹ́ kí n pè. Bọ̀ kò sówó nú account mi o. Owó tí mo expect yẹn ò tí wọnú account. Báwo la yẹ fẹ́ fún lówó? Jọ ṣé mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé mo fẹ́ fún Kẹ́misọ́lá lówó tẹ́lẹ̀. Owó kọ̀. Ẹ jọ̀ọ́ o. Mo ń gbọ́ tó ló fẹ́ pé Kẹ́misọ́lá ò jọ. Kí ló dé? O fẹ́ pé kókó bá wa ṣe kí ni? Pé kó ra oúnjẹ wá of course, ṣé bí o pa wọ́n ni? Ṣòfin pé nǹkan tó ń ṣe yẹn dẹ̀ right sir. Fún kí ló rí sí? Kí ni mo rí sí ibi tí báwo? Ebi ń pa wá látàárọ̀ àjẹun. Jẹ́ kí n bọ́rọ̀. Hello, Kẹ́misọ́lá. Yeah, what's up? Èmi náà wà nílé. Mo kàn wá lé pẹ̀lú àwọn girls náà ní àṣẹ kankan. Ṣó máa wá kí wa? Okay. But tó bá ti ń bọ̀, máa fẹ́ kó bá wa ra oúnjẹ bọ̀. Kó ra white rice, spaghetti àti chicken. Lówó chicken. Dẹ̀ ní big girl ni. Okay, ṣá. Ó lè rẹ́ran máa manage. Kó ra plantain náà ṣùgbọ́n. Okay. Má pẹ́, a máa retí ẹ, má pẹ́ o. Ó ṣé ọ̀rẹ́ mi Kẹ́misọ́lá. Ọ̀rẹ́ mi. Kò jù bẹ́ẹ̀ lọ. So Kẹ́misọ́lá ti dọ̀rẹ́ tiẹ̀. Ìwọ náà ń sọ fún kó ra dòdò, kó ra chicken. Ẹ dẹ̀ mọ̀ pé kò sówó lọ́wọ́ ọmọ yẹn. Jọ ṣé mi mo ránṣẹ́ ni àbí òun tó fẹ́ bam tó fẹ́ chill pẹ̀lú àwọn big girls kò mọ̀ pé owó náà fi ń ṣe. Jọ má kùn sí mi létí tó bá ti ràdé tó bá ní jẹ kó gbé kalẹ̀. Àbá focus lọ́rùn pé kó associate pẹ̀lú wa. Ṣé nǹkan tó yẹ kí wọ́n máa sọ nìyẹn? Ẹ kò fẹ́ búlì ọmọdé ni kò dẹ̀ dá. Kò dá. Wọ́n ń búlì ẹ̀ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n Kẹ́misọ́lá. Tẹ́ ń wo àwọn perfume táwọn wò lọ́lẹ́ nǹkan yẹn. Ó ti gbọ́ kúnjẹ ń bọ̀ ní tí ó lè wo perfume. Àbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ perfume tó ń sọ yẹn wà láì kò wo orí mi rárá bí mo ṣe máa jẹun báyìí ló wà lọ́nà. Ẹ fẹ́ fò. Ṣáà wò. Bọ̀ yẹ ká lè rẹ ilé ìnà. Ṣé kò wọ́n jù? Èlò ni. No, ó price ẹ̀ náà kò wọ́n jù. Okoto, Okoto. Let me move that way. Hey, hey. Da 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 da. Who is there? Kẹ́misọ́lá ni o. Má tẹ̀kùn.
Ẹ jọ̀ọ́, ṣé bínú sí mi báyìí. Ẹ wò tẹ́ bá máa dúró stress mo go through lórí pé mo oúnjẹ káàkiri. Mo kọ́kọ́ lọ sí restaurant first gate. Wọ́n ní pé oúnjẹ ti tán. Mo ṣẹ̀ṣẹ̀ wá gbé bike lọ sí restaurant second gate. Àwọn yẹn tẹ̀ ní pé oúnjẹ wà bọ̀ kò sọ bẹ́ẹ̀. Mo ṣẹ̀ṣẹ̀ wá wọ Mikra lọ sí Libra kitchen. Ibẹ̀ mo ti ṣẹ̀ṣẹ̀ róúnjẹ fún yín. Ẹ má bínú ẹ jọ̀ọ́. Wọ́n wá ní pé kò sí dòdò. So pẹ̀lú gbogbo sẹ́mọ̀n tó kalẹ̀ báyìí, ó tún rí dòdò rà. Ẹ bá mi gbà bẹ́ẹ̀. Ó rí chicken, ó tún rí dòdò rà. Fún kí gbàjà rẹ̀. Wá tí ẹ béèrè kó tó jókòó. Ṣó fẹ́ dóorun mú mi ni èmi kàn mú ní bed jókòó síbẹ̀ yẹn. Àjọ sún sẹ́gbẹ̀ẹ́. Mo ṣe ṣàmù pé mo fẹ́ jẹun, ṣé kóúnjẹ tó wá choke mi ni. Má bínú ẹ. Má bínú. Kẹ́kẹ́. Ọ̀rẹ́ Bolanle. Báwo dẹ̀ ni ẹni ṣọ́njẹ yẹn nice? Of course, my nice now. Ṣé bí Libra kitchen ló ti rà? Wọ́n ṣàkọlù sí. Bí a kò dẹ̀ gbà tó bá mọ̀ pé kò dénú ẹ̀. Kò lè tó yẹn. Má stress mi jọ. Funky baby, ìwọ ńkọ́? Ṣé o enjoy? Pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi, pẹ̀lẹ́. Báwo ló ṣe máa rẹ oúnjẹ wá tó ní rẹ omi sí? Ẹ má bínú, ẹ jẹ́ kí n sáré lọ bá yín ra wá ní ẹ̀wọ̀n. Sorry. Ẹ ṣàkọ mo ránṣẹ́, ṣùgbọ́n òun ló fẹ́ ṣe gọ́ńbọ́dí kiri lẹ̀. But ó try náà. Ọlọ́run ló mọ èyí tó fi ra oúnjẹ yìí báyìí. Ló kan wà wá rí. Àti lọ pé ẹ káàsán. Àti lọ pé ṣé bí uni ṣe máa wà stressful lélẹ̀? What do you mean? Tẹ́lá rí gbogbo ibi tí mo rìn lọ lénìí. Mo kọ́kọ́ sọ pé ká lọ san owó post jam. Mo sọ pé ká mú receipt lọ síbi kan. Kó tún sọ pé mo jà ń sọ gbogbo ẹ̀. Ó ti rẹ̀ mí o. Ebi ti ẹ̀ tún pa mí. Ṣé fún mi? Kí ló dé tí bàtà ẹ bù báyìí? Ṣé ẹ mọ ọ̀nà ibi tí mo máa gbà láti tutorial mi lọ síbi tí mo ti máa gbé báìkì yẹn? Mi mọ̀. Ọ̀nà ibẹ̀ yẹn kò dá rárá. Nítorí ẹ̀ ni ẹ mọ̀ pé títì ibẹ̀ yẹn kò ṣe dáadáa. Gbogbo irun ẹ̀ tó wá rí yàkàyàkà tó rí. What happened? Ṣé rí irun mi yìí? Ọlọ́kadà tí mo gbé ni o. Ń sáré gidi. So atẹ́gùn yẹn ló jẹ́ kó scatter báyìí. Gbogbo sweat tó tún wá ń sweat yìí nù. Ṣé o ní tissue tó fi lè. O ní tissue, o ní comb náà tó fi lè yarun. Ní dání mi. Ṣé fún mi? Ma? There are some particular set of things tó jẹ́ pé ó yẹ kó máa wà nínú báàgì obìnrin. Constant K tó jẹ́ pé every time tó bá ń jáde ó yẹ kó máa wà nínú báàgì. You don't know? I'm just knowing. Mo ní mo gbé báàgì mi. Okay. I know you don't know, so I will explain to you. Wo, comb, ó yẹ kó máa wà nínú báàgì. Nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ, ó lè ṣẹlẹ̀ sí anybody. So, tó bá ti bọ́ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn, tátẹ́gùn dẹ̀ ti darun ẹrú. Tó bá dẹ̀ ti sọ̀kalẹ̀ lórí ọ̀kadà, wá fi comb run ẹ. Everything will be okay. So, I don't even know. This is tissue. Tissue lele. Gbogbo ṣe ń sweat. Wá dé ra yo tissue. Wá fi nu gbogbo sweat yẹn. God. Hand cream. Ṣe fún mi. There are sometimes when tó bá jáde, wàá wò pé owó ẹ ti funfun tó bá tó dé tanu wà tó ní pé mo ṣe wá funfun báyà bẹ́sẹ̀ ẹ la pàápàá. Wàá mú hand cream, wàá fi cream ẹ̀. Ó ti rí. Perfume lélẹ̀. Ìgbà mímọ̀ tẹ́ pé wàá ti jáde kúrò nílé látàárọ̀. Ìrọ̀lẹ́ wàá ti fẹ́ máa feel bẹ́ẹ̀ ni pé perfume tó lò sára láàárọ̀ ó ti fẹ́ máa fẹ́ wàá tó rọra lo eléyìí. This is breath mint. Okay. Ìgbà mímọ̀ tẹ́ pé wàá ti dákẹ́ for a while. This is just to keep your breath alive. Cherry,
gbogbo nǹkan tẹ́ sọ yín náà òun náà ló dá o ṣùgbọ́n iṣẹ́ mi tí mi ò lówó tí mo fi máa sustain ara mi ní máa wo ra àwọn nǹkan yìí ṣe and they really look expensive. ṣe fún mi gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ ni wọ́n ní cheaper version wọn. Yes now look at this irú breath mint yín sìn it might not necessarily be this. O lè jẹ́ àwọn sweets 10 naira yẹn àbí chewing gum 10 naira just anything it's just to keep your breath alive kò sí nǹkan kan tó ṣe kíní. Then combo one now ṣe fún mi. This one kò necessary kò ra ilé ìtorí báyìí àwọn míì náà wà tó kéré sí ilé and eléyìí kò pọn dandan kó o ní eléyìí àbí kò ní one bigger tissue tó bá fẹ́ kúrò nílé gan o lè roll out díẹ̀ nínú normal tissue tá máa ń lò nílé yẹn náà wọ́n dẹ̀ fi sínú báàgì and this one àwọn míì wà tó jẹ́ pé 500 naira 100 wo ọ̀rẹ́ mi Mobeam's collection ó ń ta gbogbo àwọn nǹkan yẹn èwo ni mo fẹ́ fún ẹ nínú àwọn kìíní nǹkan sí. Okay, you know what? I'll give you this. Because òun ni ó fẹ́ wọ́n jù ní gbogbo àwọn nǹkan tó fẹ́ rà. Because ó máa ra gbogbo àwọn nǹkan yẹn o. Take. I'm going to give you this. So, ó tiẹ̀ tún jẹ́ kí n rántí gan pé. Ilé tiẹ̀ tún wá smell nice. Kí ló dé? Definitely ó máa smell nice. Wo? Gbogbo àwọn kìíní. Ilé ìtò ń wo it's just like 500 naira or 1,000 naira. Ọ̀rẹ́ mi Mobeam's collection wọ́n ń tà. Wo? Gbà, ṣàgbà. Ẹ ṣé ma, ẹ ṣé gan ni ma. Gbogbo àwọn kìíní ló máa ra o. Ṣé fún mi? Gbogbo ẹ̀ ló máa ra. No, it's not tó bá ti lówó. Tó bá ti kọ́kọ́ rí owó ní wíìkì wàá rà kan. Next week wàá rà kan. Bí wàá ṣe máa rà díẹ̀díẹ̀ nìyẹn tó fi máa ra gbogbo ẹ̀ tó fi máa tán. Kó dẹ̀ tó lò tán wàá ti máa save up fún mi. Ẹ ṣé ma, ẹ ṣé gan ni ma. Ẹ̀yin náà ẹ ṣé o. Ṣé ẹni tí wọ́n wà lè ta lè jẹ? Definitely. Oúnjẹ wà ní wọ́n máa lọ díṣẹ̀ fún right now. Ẹ ṣé ma. Thank you so much, ma. I really appreciate it. Ẹ̀yin náà ẹ ṣé o. Kẹ́ gbọ́ nǹkan tá a bá yín sọ. Ìrìn pọ̀. Pẹ̀lẹ́. Yeah, now. Go and get the food. Oh, okay. Mo fẹ́ lọ bọ́mọ wí, mo fẹ́ lọ bọ́mọ. Bro, abeg, who be that person? That guy wey dey sing, tani bobo ẹ. Ṣé bọ̀bọ̀ tó ń kọrin yẹn? Yeah, you sabi am? Na my guy na àjọ wa ni. Wow. Na my guy, like, na my main guy. Bọ̀bọ̀ yẹn good gan. Ṣé ẹ̀ ń ṣeré ni? He is a raw talent. Wow. No vex o. Ṣé wà lẹ́ni under record label? No. Bẹ́ẹ̀ ṣe bó ṣe wà yẹn raw talent ni na. Ẹ̀yin náà ti sọ fún yín raw talent ni raw talent. So kò sí London record label kankan? A ṣì ń bẹ àwọn Don Jazzy pé you know come by our post all this posting tag Don Jazzy and all these things gbogbo nǹkan tá à ń ṣe náà ni. Funny enough, he's not even sounding like an upcoming. Like ó láwọn touches kan tó tún jáde àwọn lines kan lẹ́nu ẹ̀ tó make sense. Ẹ̀gbọ́n ní is not sounding like an upcoming. Báwo ni upcoming ṣe máa ń sound? Ṣé màá no lie you? Actually, I'm a music promoter and I manage talent. Okay. So when I hear a professional sing, I know. Ṣé you understand? So professional ni bọ̀bọ̀ ẹ̀ báyìí. The way nǹkan tó ń kọ yìí ó jọ coming. Ẹ mọṣẹ́ gan. Torí ṣẹ́rí bọ̀bọ̀ yẹn àjọ wà ní na my guy. Ṣẹ́rí ìgbà tó bá máa bẹ̀rẹ̀ music àwa tá a jọ wà lẹ́yìn ẹ̀ lélẹ̀. Àjọ máa ń freestyle ni ó kọ̀ ẹ́ pé Babin ti wá gba gbogbo freestyling àti gbogbo kìnìún lọ́wọ́. Kó òun má bàbù tẹ ọ kó má bàbù abẹ. Ẹ̀gbọ́n lè sọ kí àwọn táwọn bá báyìí ṣé eré làwọn ń ṣe bí ẹ̀yìn ẹ̀ láìkí No, you're doing a very good job. You're doing a very good job. See your hair now. Of course now, it makes sense. You know what? Nǹkan tá a máa ṣe lélẹ̀. I'll give you my card and kó pè mí. I think we have something in common. Láwọn nǹkan tá a jọ máa ṣe papọ̀. So kí n fún káàdì. Yeah, tell him to call me. Ẹ ṣe rí èmi gan mo máa make sure pé ó kọ̀ yín. Bọ̀bọ̀ tẹ̀ ń wo yìí na my guy o kì í ṣe pé ọ̀rọ̀ pé mo kàn tẹ̀ ń play orin o pé mo ń ṣe na my guy àjọ máa ń freestyle ni kò dẹ̀ sí nǹkan tí ò kì í fi freestyle tó bá anything bá jábọ́ báyìí ṣe rí tí clipper bá jábọ́ báyìí clipper freestyle kìíní kan bóyá máa ń ṣe nìyẹn na in talent ó ní kíní. That's good. àwọn náà dẹ̀ ń try ń gbà ó kẹ́ ẹ pé àti wá ń bá àbùkù ẹ kọjú mọ́ Babin ilé ẹ kọjú ẹ kọ. No, you are doing a very good job. You know ẹ wo orin náà. You check it out now. Yeah, it's nice. Sẹlẹ bàbá lẹ ń bá fóònù náà ṣé you wan dey whine me. I know they whine you. You no fit whine me sef. My guy, that's good. Bolotuku. Yeah, I think it's fine now. Yeah, perfect. Okoto, Okoto.
Ìbéèrè question lọ́wọ́ mi ṣé mi wàá mọ̀ pé àwọn àti òǹkọ Hyacinth kan ń lọ ni ẹni tó fọ́jú gan gbọ́dọ̀ sọ pé òun mọ̀ pé nǹkan wà ń bẹ̀ àwọn yìí breakfast táwa ti jẹ tá a sì tún ń jẹ gan ṣáàjẹ́ ń bá wọn pé òǹkọ Hyacinth àmọ́ bí tọ́mọ tiwa náà lè dé normally kò gbọ́dọ̀ jẹ́ pé street ni mo wà máa mọ iye tí màá ti gbà máa má cash out gidi ni bí ṣàmúgbọ́mọ fún wọn àbí ṣe bí true mi náà ṣe mọ̀ wọ́n. wọn kò tún wá gbé kọba ṣé kò sí. ṣe project wẹ́ tọ́gà gan bá tiẹ̀ rí kinní tó jẹ́ kára wọn dá ṣáká á tètè máa lọ́lé. wọ́n ló ṣẹlẹ̀ báyìí. Kí wá ló lè máa ṣẹlẹ̀? Barman. Barman! Yes, sir. Sir. Bring 2 more bottles. All right, sir. But sir, I need láti sanwó test go come for me. Oh. Barman. Come on. I have to pay for this one. Yes, sir. How much? That's 1,800, sir. How much is that? This 2,500, sir. Love, you change your to fi mu beer. Okay, sir. Come on. Yes, sir. Have a seat. I sit down. Sit down. All right, sir. You see, I want to ask you a question. What's that, sir? Is there any moment that you can compare with peace of mind? Nothing, sir. Never in your life underestimate peace of mind. A man who lives by the moment lives for the moment. He who lives for the moment torment the lies in his future. I hope you understand what I'm talking about. I totally understand, sir. I wish you could. All right, sir. I wish you could. I'll bring the 2 bottles, sir. All right. You're going. I'm giving word of wisdom. All what is particular about this, I'll bring beer. Beer. What is beer?
She told me you're my father. Although it is hard to find out in this kind of way. But I guess our nemesis caught up with us both. I forgive you for not being the father that I always wanted. After all, I now know you never knew I existed. I forgive you for many birthdays that I dreamt of you being beside me. But you weren't there. The painful part of our story is that we may never get to live as father and daughter. I pray heaven forgives us both, and I hope to see you in the next life. Goodbye to a dad I never had. What happened? Did I do it? You don't sit to. Mẹ́wàá ṣẹlẹ̀. Ó ṣe, ara everybody ti balẹ̀ right. Ojú everybody ti ká níbà. Daddy Manuel. Àṣé òótọ́ ni ọ̀rẹ́ mi sọ. Ọ̀rẹ́ mi ò parọ́. Nǹkan tó jẹ́ pé kò ń ṣojú ayé yín gan lẹ ṣe bẹ́ẹ̀ yẹn. Mo yín ọkàn ń gbà mo ń ṣe ò ń gbà. Kálokalo ní omi nǹkan o. Mo ẹbí ọ̀rẹ́ mi ẹ̀dùn. Eléyìí tá ti wá ra wọlé àjẹjẹ tán ni o. You are Lucifer. Lucifer kọ́ President Kuti ni.
ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Mo ní ọ̀kan ní tí ọ̀kan yàrá ọ̀kan tó kù ṣe ti gbọ̀n. Bẹ́ẹ̀ bàbá mi délé ẹ kí bàbá mi fún mi ẹ kí màmá mi fún mi ó ẹ kó dojú àlá ó ká tó fi pàdé ṣọmọ.